Aláròyé máa wí o. Ẹ̀yin ọmọ Jayejaye, Bobrisky mà lóun fẹ́ gba kinní yìí lọ́wọ́ yín. Ọ̀rọ̀ ọmọ Jayejaye Èkó tó máa múra bí obìnrin ni Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky dàbí ẹni tí wọ́n ń gé lọ́wọ́ tó tún ń bọ̀rù ká ni o pẹ̀lú àwọn ẹjọ́ tó wà lọ́rùn ọmọkùnrin tí wọ́n ń pè ní Mummy of Lagos yìí níbi tí wọ́n ti fẹ̀sùn kàn pé ó ń fáwọn òṣìṣẹ́ àjọ tó gbógun ti ìwà àbàjẹ́ àti ṣíṣowó ìlú mọ̀kùmọ̀kù ńlẹ̀ wa àtàwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n lówó láti má bàa sùn lọ́gbà ẹ̀wọ̀n àti kí wọ́n lè yẹ ẹjọ́ pé ó ń bá wọn ṣàgbọ́dẹ̀gbò owó ìyẹn money laundering kúrò. Kò jọ pé gbogbo ẹ̀sùn náà ní ìtumọ̀ sọ́kùnrin tó máa ń múra bí obìnrin náà kò sì jọ pé ó rí irò rárá. Láìpẹ́ yìí ni Bobrisky táwọn èèyàn rò pé ó yẹ kó máa ronú bí ó ṣe ṣe tí ò ní padà sọ̀gbà ẹ̀wọ̀n lẹ́ẹ̀kejì jáde síta tó sì lóhun tó kàn lọ́rọ̀ òun báyìí ni pé òun fẹ́ pààrọ̀ àgọ́ owó òun. Lórí ayélujára ni Mummy of Lagos gbé sí tó sì kọ síbẹ̀ báyìí pé mo nílò àgọ́ olówó ńlá Rollex àbí báwo ni màá ṣe máa lo ọkọ̀ ìgbàlódé olówó ńlá fóònù olówó ńlá tó wá jẹ́ pé aago tí wọ́n ṣe lọ́dún 2022 ni màá máa lò. Kò jọ o, ọmọbìnrin fẹ́ pààrọ̀ aago rẹ̀ sí Rolex tí wọ́n ṣe lọ́dún 2024 o. Báwo ni màá ṣe rẹwà báyìí tí màá máa rùn pa ká má rí ẹ̀ẹ̀mejì ni mo ná mílíọ̀nù 12 sídìí mi yìí kó lè bàa yọ dáadáa kó sì ṣe é wò. Mílíọ̀nù 10 ni mo ná láti yọyàn mi síta mo sì tún ná mílíọ̀nù lọ́nà 20 náírà láti ṣàtúnṣe sí nǹkan ọmọkùnrin mi. Mo nílò ẹ̀yin èèyàn yìí kẹ́ ẹ wá ra aago yìí fún mi mo sì nílò ẹ̀ láàrin ọjọ́ 3 péré. Nígbà tẹ́nìkan dá a lóhùn pé ṣó mọye tí wọ́n ń tepo bẹntiróòlù báyìí Mummy of Lagos dá a lóhùn pé ó nílò láti fi kún iṣẹ́ nàbì tó ń ṣe ni o. Bẹ́ẹ̀ lẹ́nìkan tún gbà nímọ̀ràn pé kó ṣàkíyèsí dáadáa tó bá ń bẹ̀bẹ̀ fowó kí wọ́n má tún lọ gbohùn rẹ̀ sílẹ̀ kó má jẹ́ pápá kẹta fíìmù rẹ̀ tí wọ́n ti ń gbé jáde látọjọ́ yìí ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde báyìí. Ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin ọmọ Jayejaye tẹ́ ẹ fẹ́ràn ohun tí Bobrisky ń tà Mummy of Lagos ní kẹ́ ẹ wá ra Rolex fóun láàrin ọjọ́ 3 o.